àbí sùúrù ọ̀rẹ́ mi tí mo sọ yẹn akígbe èèyàn ní wàláì èèyàn àbìdí yànyàn wàláì ìyí tí mo fi lè máa kàrámọ́ èèyàn bẹ́ẹ̀ èèyàn ní bàbá alárìndè fúnra rẹ̀ ọlọ́run ọmọ ọkọ fún ọkọ tí mo ṣé mo lè mọ̀. ẹ fẹ́ mọ̀ tẹ bá fẹ́ mọ̀ ẹ má ẹsẹ̀ tí wà ní kódà tí bá pè gan lọ́wọ́ yìí ẹ má bínú mo tẹ fẹ́ pè tẹ́lẹ̀tẹ́lẹ̀ gùn náà ìbọn ẹjẹ́ ń pè ó ní bísínẹ́sì kan tẹ́mi àti ẹjọ́ wa ó máa ń ya oúnjẹ pépà ni bísínẹ́sì yẹn bá gbé fún báyìí pòlà ni ó máa bọ́ sójú ọwọ́ ẹ ni ọlọ́run. ẹ wò ó mi ò lè wait ẹ pè wọ́n. ẹ jẹ́ ń pè Àbálárìndé kígbékígbé kí ló ń ṣe nẹ́tíwọ̀kì. hello ẹ má bínú ọ̀rọ̀ business la fẹ́ sọ ẹ má ó mean it's a mean a lot it ó mean a lot it hello. hello. kígbékígbé. ẹnu wọ free. Àbálárìndé. bó o ní nǹkan. kí ló wá dé ó tó jọ mẹ́ta. ìwọ ló pè mí. wo business kan ti wà báyìí. business. owó gidi. lóòótọ́. wà láìtàláì ó jáwó kódà ó já pounds ó já dọ́là ogún rè ọlọ́run ẹ̀yìn jọ àwọn ọmọ yahoo kan ni o wọ́n gbé business kan wá fún mi ṣé o gbọ́ mi. mo ń gbọ́. hello. mo ń gbọ́. jóná ṣá lè rí pint pátápátá. pátá tọkùnrin àbí tóbìnrin. pátá obìnrin. tọkùnrin ok tóbìnrin. tóbìnrin. pátá obìnrin. kí ló bá dé. pátá kan 30,000 ni. 30,000. ẹ pátá ẹyọ kan. wàláì máa rí. bíi mélòó lẹ fẹ́. wàláì tí bá rí 50 mi ò mind 30,000 times 50 ò mọ iye tó jẹ́ ni. wàláì. wo àwọn aráalé wa kí alẹ́ sí bàjẹ́bàjẹ́ èmi nìkan mo tẹ wà ń lé báyìí ṣùgbọ́n màá dọ́gbọ́n ni wọ́n á sá pátá jọ tí wọ́n bí báràkì nílé wa rí èmi á rí o. àgàgà yìí tó bá jẹ́ pọ́ńṣẹ̀ fi ṣe kínní tán. gbàgbé gbogbo ẹ̀ ló wà á ní gbogbo ẹ̀ wọ́n á kàn sájọ báyìí màá rí mí gan mi nílé kọjá ń bẹ̀ èèyàn ò gbọ́dọ̀ jẹun níbi tí wọ́n sá sí gbogbo ẹ̀ kàn lu ń tẹ mọ́ bẹ́ẹ̀. èyí tó wá jẹ́ kókó bẹ̀ jù ní pé tó àgàn tó wà lọ jẹ́ jísù àwọn olókùn lẹ́gbẹ̀ẹ́ yẹn wàláì tó bá bá mi rí yẹn wàláì tàláì ìyẹn 50,000 ni. màá rí kò sí ìtòrí wo ṣé ìyí tó bá lu wò gan ṣé kò máì. àfẹ́ yẹn. má sọ fẹ́ nìkan kan mọ́ wàláì màá rí àdéhùn wàhálà àdéhùn o ìwọ make sure pé o ti gbowó lọ́wọ́ ọmọ yahoo tán o wo ìgbà wo ni ká pàdé màá kó pàdé ẹ̀. owó tiẹ̀ ló wà. ọ̀la ni ọ̀la sórí bí ọ̀dọ̀ ibi ẹ̀gbẹ́ ọ̀dọ̀ àwọn àlíù tá a ti máa ń pàdé yẹn tó bá ti tó nǹkan bíi aago 4 nírọ̀lẹ́ ọ̀la jẹ́ ká pàdé ńbẹ̀. a tó mélòó tó máa rí. èyí tí n bá ti rí tọ́wọ́ mi bá ṣàtìbà máa kó pàdé ẹ̀ wá gbọ́ o èmi ò ní ṣiṣẹ́ fóníṣẹ́ o bẹ́ẹ̀ mi bá ṣe ń kó pátá fún ọ èmi ò mọ̀ gbowó ni èmi ò mọ̀ ọmọ yahoo tó gbéṣẹ́ rán rí o. wọ́lẹ̀ bó bá ṣe ń fún mi ní pátá báyìí màmá kówó fún ẹ ní. ẹnu dáfírì kò sí wàhálà bẹ́ẹ̀ yóò bá láì bìkan lẹ́yìn ó ti la èmi náà ń gbọ́ pé wọ́n ń lo pátá obìnrin ó ti wá rọ̀dì sọ́dọ̀ tèmi náà. ọlọ́run o. Akígbe mo jẹ́rìí ẹ̀ ọlọ́run. ó jábọ́ ẹ ṣe jàre ẹ má bínú ọ̀rọ̀ business yẹn dà ẹ gbọ́dọ̀ tá a sọ. àánú mi ò tiẹ̀ wá lísìn nígbà tó sọ fọ́rọ̀ business ni. ẹ fẹ́ tí kọ́. no. ó dẹ̀ dùn mí o ká nípa yín náà dé wa olóyè kí n jáyín sí but mi kọ́ mọ́ lé mi kọ́ mọ́. fẹ́ kóra mi sẹ́jọ́ o olú ẹ̀ mọ́lẹ̀ owó lọ́wọ́ dáa ju kó lu ẹ̀ lọ́wọ́ lówó kó lọ tún sẹ́wọ̀n lọ. ó ti pẹ́ jù. ó ní mo pẹ́ jù. ẹ pẹ́. ṣé o mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń gbòòrò ni. kí ló ṣẹlẹ̀. ó yẹ kó mọ̀ pé bí àwọn ọlọ́pàá bó ṣe ń
wọ́n ti ń tẹ̀sí pàṣẹ àwọn ọmọ ìyá. mo ti ń pẹ́ jù bí àwọn bọ́ìsì kan fojú wò mí kọ̀rọ̀kọ̀rọ̀ wọn lè gbọ́dọ̀ rí nǹkan tó wà ń bí gbà lọ́wọ́ mi jàre 5 ló wà ń bẹ́ o. 5 dá mi lóhùn. tí 5 mẹ́rin la jọ sọ. fún mi lówó. owó 4 ló wà ń bí yìí o. owó 4 báwo. owó 4 ló wà ń bẹ́ẹ̀. ìgbà ló máa fún mi lówó kan tó kù. ẹ má wọlé tó bá dalẹ̀ máa fún ẹ. àbí kẹ́ bá mi yọ̀ kan tó kù ń bẹ́ẹ̀. náà kò nídìí wò ó torí àwọn ọlọ́pàá yìí má yẹ ká. ṣé ọ̀nà báyìí ni wọ́n gbà. akíbi kan náà ranjú lọ́nà má bínú dòtòrò ṣé tírín yẹn wà ń bẹ̀. ó wà bẹ́ẹ̀ o. sọpọlọ sowó pé torí wọn náà ń gbà mí ọ̀rọ̀ ẹ̀ ń gbà mí sowó pé o. tówó bá pé owó 4 ló pé nígbà owó 2 bẹ́ẹ̀ wàhálà mi ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ láyé. kí bíbí ni kò sí wàhálà kígbe. free fakati do something wo sikẹ. òyẹ̀wò èèyàn tó bá tún kú o màá tó rí sí o. ẹrù kò sí wàhálà ẹrù. èèyàn ni ẹdírẹ́sì ara mi dáadáa olúwa o èèyàn ni mo tọ́ sí èmi owó dé tí èyí tí mo gbá kò mọ̀ pé mo gbá òun jẹ́ pé èyí tí mo pè fún 30,000 naira wọ́n láì 150,000 ni ọ̀dọ́ máa ń gbọ́ olúwa o ọlọ́jẹ́ kí jésù yìí ti yẹ ọlọ́jẹ́ púpọ̀ mẹ́ o. Wo ni pátá ọmọ kéèké tó wá tó kó sínú kìnìún bàtí lọ ṣé àwọn ẹja báyìí wọn ẹja dídí wọn fi lè sọ nǹkan lórí náà ni ó dà pé ó lọ ṣe mistake kó pátá ọmọdé ìgbà tó fẹ́ ká lórí wáyà ó wá ṣe mistake kó pátá ọmọdé bọ̀ ó lẹ́ẹ̀kì ewu tí wàá ní bọ́ksà ọmọdé báyìí wọ̀ lóhùn. kí ló dé ná àbí ti last born náà ló mú wá nítorí ọlọ́run wọ̀ lọ́hùn àbí kí ni gbogbo eléyìí ń gbàdá pé bàtà ọmọ ọdún kan lélẹ́yìí àní bàtà tí bá jésù kìí wá dé ẹ gàrí. oníṣòrí rẹ o wàláyé ẹni tó fẹ́ gbá mi ẹni tó bá máa gbá mi wàláyé àmọ́ olórí burúkú la kígbe o olórí burúkú ni o. ẹnu wọ firi gbogbo ìgbà ló ń tiẹ̀ máa ń rò pé bóyá bóun ṣe gọ̀ lẹ́ni tó kù náà gọ̀ láyé olórí ibú ọmọ orí kú ètè ṣé ẹ rí bẹ́ẹ̀ yóò bá gbá èmi láyé á jẹ́ èèyàn kan gidi kúkúrú á tún wá gbá mi ó lọ sí èmi tó yẹ pé bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ wá gbélé kó téèyàn gbélé kó yìí tí ò gbọ́n kò lè gbọ́n mọ́ o ayé olúwa ẹ̀ ti bàjẹ́ ọlọ́run tó pé mi tèmi ó ti soríire tèmi ń rèé á di pé kékeré kan wàhálà kò lè rí nọ́mbà mi pè mọ́ bó pè mí gan màá ní mo ti dé fẹ̀ èmi tí n kò fè kó lẹ̀ láàrin òní sọ́la ẹ pé nọ́mbà mi láàrin ìṣẹ́jú márùn-ún àmọ́ mo ti dé gbọ̀ngàn díẹ̀ lókù kí n máa wo fẹ̀ lọ́ọ̀kan ó lọ sí ma. kò rí mọ̀ tó gbàgbé rìsíìtì tẹlifíṣàn àbí. sórí lè yé lọ́nà ni àbí. mọ̀dáràn ó jà mọ̀ jẹ́ mi o ìyẹn ni pé oyè ayé mi àfinú ara wa àṣé bá a ṣe gbọ́nlé ọkọ la gbọ́nlé àlejò a gbọ́nlé ọkọ bẹ́ẹ̀ la gbọ́nlé àlè jàǹbá ti tà fún jàǹbára pépà lótò lórí burúkú ó pẹ́ tó ti ń ta bàbá àjẹbọ àti náírà bet àbókówó sọ́wọ́ ọ̀sàlẹ̀ ni irọ́ wàhálà tó tiẹ̀ wá fi mí ṣe wàhálà ayé ò ní dáńbi tó bá wà olórí burúkú sábà ń kó pátá ọmọ ọlọ́mọ tó kó lọ ó lọ sí olórí burúkú sóò níyà ni lọ mú pátá ayé àbí tàwọn ẹ̀gbẹ́ obìnrin kó fi ṣoògùn owó olórí bú wọ́n á tún dá pépà wá dá wàhálà lẹ̀ sínú ọgbà àwọn ẹni ẹlẹ́ni ṣé 30,000 ṣé 120,000 lórí burúkú ó lọ sí òun náà ti máa ṣépè mi tó wà bí ẹ ṣépè mọ́ wọn bá.